Hello. Hello, Ọ̀pára. Pa rédíò yín yẹn mà. Hello, mo ti pàṣà. Hello. Tó bá ti dìgbà míì ẹ lọ ẹ gbọ́ tèmi náà mà. Tó bá ti dìgbà míì mà ẹ kọ́kọ́ pa rédíò kẹ́ tó pè sórí afẹ́fẹ́ mà. Ṣé ti gbọ́ mà? Okay. Ẹ má bínú sà. Ẹ ṣe ìbínú mà mo kàn ní kí n pè ń ṣàkíyèsí yẹn ni mà. Wọ́n nípa ìdílé mi mo fẹ́ sọ sà. Mo gbọ́ yín mà. Ẹ sà, mo ní ọkọ tí mo fẹ́ 30 years marriage báyìí. Òun ilé ta wá ń gbé ilé yìí ọkọ mi wà rẹ́dí àti 20 ṣe níbẹ̀. Mo wá gbìyànjú mo wá ń tún ṣe ní níwọ̀nba pé àjùmọ̀ṣe tún ṣe á ràn mí lọ́wọ́. Nígbà tá a kó dé ní ilé yẹn kò sí wíńdò kò sí kankan lálẹ́ la máa ń kó lóòrùn láti kó lè kókò tí mo ṣe rẹ́dì ìyá ọkọ mi ta kó síbẹ̀ bí ọdún kejì tí mo ṣàbímọ ní àkó síbẹ̀. Kò rí wọn rẹ́ wọn ṣẹ́ ní tì ìjà sáǹsẹ̀lẹ̀ wọn ṣàpadà ń ṣe díẹ̀ wọn sáré yàrá méjì tá à ń lé sí. Mo ní ẹja kan méjì sí ọmọ tí ń pọ̀ nílẹ̀. Mo ṣàwá owó mo kó fọ́kọ mi pé kí n má ti ra pán bóyá ó máa ra igi láwọn mo kó pánù fún ara pán wọn lọ ra igi wọn láwọn ò ní owó kankan lọ́wọ́ àwọn òní wọn dẹ̀ ń ṣiṣẹ́ wọn dẹ̀ láwọn ò ní owó lọ jíjẹ mímú inú ilé náà wọn láwọn ò ní owó kankan lọ́wọ́ ni. Mo ṣàbẹ̀wò ṣe díẹ̀ díẹ̀ wọ́n ra igi kalẹ̀ ní ìsìn láti bí 2 weeks báyìí wọn gbégbèsè láti kà wọ́n ní kó ṣòwò táwọn fi kàn fún káfíńtà ní ìlú náà mo dẹ̀ fowó di ẹlẹ́ tí mo fowó pánù yẹn lẹ̀. Wọ́n á pe ilé ìyá ọkọ mi ni ìmáàjì wọn àti sú mi pé ṣé mo sì rí máa tún ṣe lọ sí mi ni màá máa tún ṣe ni jíjẹ mímu èmi náà ni mò ń gbé lẹ́yìn owó sukọ́ àwọn táwọn ọmọ yẹn jẹ́ nìkan. Ẹ ṣe. Hello sir. Mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yà mo fẹ́ mi dọ́gba pẹ̀lú bí tẹ́ bára yín yẹn ni pẹ̀lú nọ́mbà tẹ́ mú. Ẹ̀jẹ̀ tí wàá ní pé ìyá tí wọ́n bímọ mẹ́ta síbi kan tẹ́lẹ̀ kan tó fẹ́ bàbá ọkọ tèmi. Mo hàn pé ṣé àwọn tó jẹ́ fámìlì ìyá yẹn ṣé wọ́n ní máa bínú jẹ́ mọ̀ ìyá yẹn ṣé wọ́n ní máa bínú tó bá padà sí pé wọ́n mọ̀ pé mi ni mò ń kàn kínní yìí. Tó kò ní di wàhálà láti kó jáde ní ilé ṣé mo lè máa ṣe àbí kí n máa ṣe mọ́. Ṣé kọ́kàdí wà lórí aago yín àbí òsì mà? Ṣé wà dáadáa mà? Kọ́kàdí wà ń bẹ̀. Ẹ ṣe mà. Ẹ ṣe mà. Kọ́kàdí wà ń bẹ̀. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ ti bí ọmọ mélòó fún ọkọ yín mà? Mẹ́ta ni. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí látọ̀dọ̀ yín. Ṣé bàbá àti màmá yín ṣé wọ́n wà láyé? Bàbá tèmi ti kú ìyá mi wà láyé. Ṣé ẹlẹ́gbọ̀n ọkùnrin àbẹ́ ẹlẹ́gbọ̀n ọkùnrin mà? Ẹlẹ́gbọ̀n ọkùnrin obìnrin lẹ̀gbọ́n tí mo ní. Àbúrò ṣẹ́gbọ̀n tẹ àbúrò ẹ̀gbọ́n obìnrin tẹ níyẹn wọ́n wà nílé ọkọ? Bẹ́ẹ̀ni. Ok. Ṣé ẹ lábúrò ọkùnrin àbẹ́ ẹ̀ ní? Lágbọ́n wa lọkùnrin. Ńlọkùnrin òun sì kéré ní ti àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbọ́ tọ̀rọ̀? Bẹ́ẹ̀ni. Ẹ má bínú o ẹnu mi ò gbà o ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ Ọlọ́run bá tẹ́lẹ̀ rí ẹ ló mọ̀ràn gidi kankan. Ó tó gbà wo tẹ́ ẹ ti ń tún lé ìyá ọkọ yín ṣe? Mo ṣe dáwọ́ lé bí ọdún kan sẹ́yìn náà. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Fústọ̀ mi ń tà. Gbọ́ ìkéde tó sanwó fún ìwọ tó ń gbọ́ mi dédé àkókò yìí. Ìgbẹ́ tẹ̀tún wá tún ọ̀rọ̀ ṣe ń tiyín tá a gbọ́dọ̀ sọ pé ẹ bọ̀rọ̀ jẹ́. Ẹ tún ní pé ìyá ọkọ yín ó ti bímọ mẹ́ta kan síbì kan tẹ́lẹ̀ kó tó di kó wá bí ọkọ tiyín àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ilé tẹ wá tún ṣe ṣọ́kọ yín lónìí ni àbẹ́yìn lẹ ní ni àbí ìyá ọkọ lónìí? Ẹ jẹ́ n béèrè ìbéèrè yẹn lọ́wọ́ yín. Ọkọ mi làkọ́bí lọ́kùnrin bọ̀ torí pé mi ti kọ́ tèmi náà. Ṣé ẹ gbọ́ tèmi? Ẹ ti kọ́ tiyín. Ilé mélòó lẹ ti kọ́? Ẹyọ kan náà. Ọlọ́run Paul sí mò ń sọ̀rọ̀. Ẹni pẹ̀lú agbára Ọlọ́run ní tí ń jẹ́ òṣì ò ní mọ́lé yín ẹ ṣàmì. Kò ní mọ́lé yín. Bẹ́ẹ̀ bá kọ̀kan sí tẹ̀tún kọ̀kan sí tẹ̀tún kọ̀kan sí iṣẹ́ ìwọ̀n àìmí lórí ètò ni. Kí ló kàn yín pẹ̀lú ilé ìyá ọkọ yín tẹ̀ ń to búlọ̀kù mọ́lá ìṣàfiṣe torí Ọlọ́run kí lẹ wá débẹ̀ kí lẹ bá débẹ̀. Fágbúrì ọmọ ìgboro wá fẹ́ lè tù lójú. Òbúrú Ọlọ́run sọ lẹ́san. Kí ló kàn yín? Ilé ìyá ọkọ yín tẹ̀ ń tún ṣe òkàn yín máa kódà kó ẹgbọ́n mi mà kódà kó jẹ́ wípé ọkọ yín nìkan Elédùmarè o kó jẹ́ pé ọkọ yín nìkan gan nìyá ọkọ yín ń ló ṣe kí ni ló bí. Ìtí ń kó sọ̀tà yín lórí ìsìn ni wípé ọkọ mi ń làkọ́bí lọ́kùnrin. Ṣé wọ́n ń fi ọkùnrin àti obìnrin ṣáà fi ń gbowó báǹkì ni? Kì í ṣọkọ yín nìkan ló nínú ilé yẹn.
àwọn àbúrò ẹni àwọn ẹgbẹ́ ẹ̀ náà wọ́n jọ níní ó kálukú tí wọ́n náwó tí wọ́n síbòmíì wọ́n fi ń ṣe nǹkan rẹ̀. Ilé ìyá ọkọ tí ilẹ̀ wa ń kọ́ lọ ti yín torí pé yín ti kọ́lé ẹyọ kan ẹ kọ́lé kan ó dẹ̀ tún yọ ọ́ lẹ̀ ẹ lè máa tún máa kọ́ mi lọ ẹ tí ì kọ́ ṣọ́ọ̀bù kẹ́ ẹ máa du ọjọ́ alẹ́ yín kẹ́ ẹ máa du ìgbésí ayé àwọn ọmọ ti yín pé ń tẹ́ ẹ bá ní àwọn ọmọ ti yín lónìí nọ́mbà ọkọ tẹ́ tún wá mú lélẹ́yìí ẹni kó sanwó iléèwé ọmọ lẹ́yìn yẹn ọmọ ń jẹ́nu ilé kò kàn wọ́n ń wọṣọ kò kàn. bó ti yẹ pé nọ́mbà tẹ́yìn tún mú yẹn ó tún dá lẹ́gbẹ̀ẹ́ àwọn kan torí àwọn kan wà tó yẹ pé àtowó oúnjẹ àtowó iléèwé kò kàn wọ́n lẹ́yìn kan kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kan fún lóyún wọ́n tún rìn lọ ni ìtí ń jẹ wọn fẹ́ mọ́ ìtẹ́ ń fà lẹ́sẹ̀ yìí ẹnìkan ṣe bẹ́ẹ̀ kó má lẹ́yìn ẹnìkan ṣe bẹ́ẹ̀ kó má jẹ̀ka wọn bá àmọ́ parí ilé ìyá wọn tí Jésù ó fi dé. ọkọ yìí kúkú lélẹ́ olóhùn olówó dání ìgbòjògbẹ̀rùn mọ́ ìwọ tó dẹ̀ jọkùnrin nítorí wáyé kó ṣe nù ìrìn àjò ìgbéyàwó tó bá ti ṣe ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí tádùn àbá pọ̀ fún ẹ dáadáa ò ní fẹ́ẹ̀lì ò ní pass ò dẹ̀ ní kó lójú kan náà kì í ṣe pé gbọ́ o tí àdúrà bá pọ̀ fún ọ dáadáa ò ní fẹ́ẹ̀lì ò ní pass ẹni ò ní kó lójú kan náà bí ojúṣe tẹ́ kó o ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ìyàwó ẹ ló ń ṣe é irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò di stage kan yóò mọ dọ́ọ̀dì fún àwọn akẹgbẹ́ rẹ̀ nínú oríire ni nígbà tí oríire tó ń ṣe yẹn tí ò bá ṣe é gbé hàn mọ́ tí ò tẹ̀ wọ́n mọ́ ọmọ kò ríire láyé nígbà pé ẹ̀gbá gbin nǹkan ni lóríire lókè pẹ̀ nígbà kó o gbin nǹkan ni ẹlòmíì oríire rẹ̀ ọmọ dàgbà ni ẹlòmíì oríire rẹ̀ ọmọ kú ewé rẹ̀ ọmọ rẹ̀ ó ti bó lẹ́nu. nígbà tọkọ mi mọ̀ pé mo ti kàn sí mo ṣe ó bá àwọn bí mi jà tó yẹ kó sì fẹ́ láàrin àwọn àtàwọn bí mi dòrò. ẹ̀ló arábìnrin àkọ́kọ́ tí n bá ní lábúrò tí ń sọ fún yín lélẹ̀ ń lábúrò mi etí ẹ̀ mélòó ní tó bí yẹn wọn ò lè tọ́ wọn tán àkọ́kọ́ nìyẹn lọ́mọ kọ́ ilé míì tó bá ti láǹfààní fi lè ya wọn lẹ̀ fi lè ya wọn sílẹ̀ tí bá ń jò kọjọ mọ́ jò léyìn lórí ń bẹ̀ owó tẹ́ fi ra nǹkan nù léhùn tó jò fi àmọ́ pátí ó bà nǹkan yẹn jẹ́ ẹ lọ fi ra blọọkù síbòmíì ayé ni kọ́ ni bá ṣe gbé nọ́mbà ọkọ tó bá mú ló fún mọ bó ṣe lò gbé sí ayé ẹ nọ́mbà ìyàwó tó bá mú ló fún mọ bó ṣe máa lò gbé sí ayé ẹ márèjì Paul kò lè fi kọ̀mpíà tèmi ìyìn lè fi kọ̀mpíà ti Paul. nǹkan ò ní ṣẹ̀mí yín o ẹ lọ mójú tó ṣe yín o ilé ìyá ọkọ yín tẹ̀ tó ṣe kò sí nǹkan tó kàn yín o tó ti yé yín mà torí ó láwọn ọmọ wọn bá àmọ́ tún lè yá wọn ṣe wọn bá lù tá ń gbàǹjo kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn ebi ya wọn lónìí. wọn bá àmọ́ yọ búlọ̀kì kan mọ yọ tàǹkọ̀ kan yàrá ilé ẹja kọta búlọ̀kù tiẹ̀ mọ́lẹ̀ ṣẹ́yìn ra búlọ̀kù ládùúgbò kí ló kàn yín pẹ̀lú yẹn. ẹ wá ń kọ́lé ìyá ọkọ yín lọ ẹlẹ́ẹ̀ ti kọ́lé kan ẹ bá kọ́ dórí méje sọmọ mú yàn sí ni bẹ́ẹ̀ ni ṣeré ọ̀la lè mọ̀ rí bẹ́ẹ̀ ní babaláwo dífọ̀ ojoojúmọ́ gbogbo òjò tiẹ̀ lókè ìpè láyé ó ti fi sìn wọ́n tán wọ́n láyé ìtọ́ lọ bí ọ̀pá àgbọn àwọn àgbàlagbà wọn sọ bẹ́ẹ̀ nígbò bá dìgbò òjò tiwọn ó rí bí wọ́n ṣe dájú ẹ tó ìǹdè wá ṣe bẹ́ẹ̀ fún wọn nígbà tí tèmi o èmi wọ́n ló fagọ̀ lò gbé sí ayé ẹ. ńgbò dáa fún wọn ṣán rántí ẹni ńgbò kù díẹ̀ káàtó náà rántí ẹ.